ológbò ni Raufu Arẹ́gbẹ́ṣọlá Baba Kabiru. Salamu alaikum. Àkọ́kọ́ ọmọ lẹ́lẹ̀ tí wọ́n bá gbé sí orí bed ó máa padà sí ilẹ̀lẹ̀ torí ọmọ ilẹ̀ ni wọ́n máa ń wà. Ẹ̀kejì òun ni pé tí wọ́n bá ń wá ẹ̀dá tí ò lójútì ẹ̀yin ni ẹni náà. Tí wọ́n bá ń wá ẹ̀dá tí ò ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà ni ẹni náà. Tí wọ́n bá ń pe ẹ̀dá tí ò mọ oore láyé ẹ̀yin ló yẹ kí ẹ máa sáré síwájú kí ẹ máa sọ pé yes èmi rèé. Yorùbá ní kò sí bí a ṣe máa ṣe oore fún ọ̀bọ ó máa fi fàyàn látọyà gbẹ̀yìn ni. Ṣe rí pé ẹ̀yin ni ọ̀bọ tí Yorùbá ń sọ. Ṣé mo kọ́ tó ń jẹ́ ọ̀bọ mọ́ńkì òun ni ẹ̀yin jókòó sí àárín àwọn èèyàn tí wọ́n láwọn fẹ́ form coalition láti unseat President Bola Ahmed Tinubu. Ẹ̀dẹ̀ jókòó tì wọ́n ẹ̀dẹ̀ rẹ́rìn ọkàn yín dẹ̀ balẹ̀ kámẹ́rà dẹ̀ ń gbé yín. Ẹ ń ṣe èèyàn tó dáa o, aláìmoore ẹ̀dá tí ò ní ìbẹ̀rù Ọlọ́run òun ni wọ́n mú yín láti ibi tí ẹ ti ń tú air conditioner ṣe. Wọ́n sọ yín di commissioner ní inú Lagos State tó jẹ́ pé ẹ kì í ṣe ọmọ bíbí inú Lagos State o. Ẹ ní ìran ẹyọ kan báyìí ní inú Lagos State. Wọ́n tún wá mú yín wọ́n fi owó Lagos State wọ́n fi rán yín lọ sí Ọ̀ṣun. Ẹ fi gbogbo owó Lagos State ẹ fi run election ní Ọ̀ṣun ẹ dẹ̀ di governor. Kí lẹ mú bọ̀? Òdo òun lẹ mú wálé. Ẹ tún kúrò ńbẹ̀ wọ́n tún rán yín lọ sí federal as minister. Kí lẹ tún ṣe? Ẹ tún fi ibi ẹ fi ṣú olóore. Ẹ wá fẹ́ pàdé àpòpọ̀ láti unseat President Bola Ahmed Tinubu. Ọlọ́run bọ̀ ní fún yín ṣe o. Èmi ò fẹ́ mọ̀ nǹkan tí ò bá lè ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì. Ẹ̀yin tẹ mọnú, tẹ mọ̀dé, tẹ mọ̀ta, tẹ rí President Bola Ahmed Tinubu tán. Ẹ̀yin yẹn lè wá pàdé àpòpọ̀ láti fẹ́ unseat ẹ̀. Èèyàn burúkú ni yín o. Ní ìbẹ̀rù Ọlọ́run ní ọkàn. Ọlọ́run ọba gbogbo ìmọ̀túmọ̀jọ yín Ọlọ́run ọba òní jó dalẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ó ní bí èmi náà ṣe bú President Bola Ahmed Tinubu. Ṣùgbọ́n ìgbà tí mo rí pé ẹni tí Ọlọ́run yàn àkàndá èèyàn tí Ọlọ́run ọba ní òun fẹ́ràn mo jáwọ́ mo dẹ̀ support wọn. Òun dẹ̀ ni mo yìí support wọn títí di èní tí ọ̀la máa fi dé. President Bola Ahmed Tinubu wọ́n á ṣe èyí tí Ọlọ́run ọba tí ó rán wọn ní ìrọ̀rùn tí kọ̀kọ́ òdẹ̀ ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí oníkálukú yín ẹ lọ dúró de àsìkò tí Ọlọ́run bá ní ó ti yá. Kò ń ṣe irú yín ló yẹ kí ẹ máa jókòó sí àárín àwọn èèyàn láti ní ẹ fẹ́ unseat President Bola Ahmed Tinubu ládùúgbò gbogbo nǹkan tó ṣe fún yín. Ẹ̀yin nìkan ní inú Lagos State ẹ control local government mẹ́fà ní Àlímọ̀ṣọ́ tí ẹ gba owó tí ẹ yẹ control everybody. Ṣé kò tó yín? Ìjà kékeré ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ wá bí ẹ ṣe máa hàn sí tiẹ̀. Ó fi wọ̀n pé tí wọ́n bá ní kẹ́ lọ pa ní mú dé iwájú láàrin ìṣẹ́jú kan kẹ́ tó gba ẹ̀mí ẹ̀. Ọlọ́run bò ní fún yín ṣe o. Ṣé rí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ní nǹkan tó ń dà yín láàmú. Mo máa ń sọ fún àwọn èèyàn kò sí èèyàn tó jí nǹkan Èkó tí ilé àti ọ̀nà ẹ̀ tí ó máa da. Èkó akọ ète ni ó máa gbèjà ara ẹ̀. Ìdààmú Èkó gbogbo owó Èkó tẹ jí òun ló ń dà yín láàmú kò dẹ̀ ní bá yín kalẹ̀. Ṣé rí Ọlọ́run ọba kò ní fún yín ṣe o. President Bola Ahmed Tinubu Ọlọ́run ọba ti fún ṣe. Ó máa ṣe ìwọ̀nba ẹ̀ tó lè ṣe ní agbára èyí tí Ọlọ́run ọba tó fún un. Á dẹ̀ fi bẹ́lẹ̀ ẹni tí Ọlọ́run bá wá fẹ́ tó yàn òun ni Ọlọ́run ọba á sọ di president Nàìjíríà. Ṣùgbọ́n á ṣe títí ẹ̀ ní ìrọ̀rùn tí kọ̀ọ̀kan ò ní ṣẹlẹ̀. Ọlọ́run bò ní da Nàìjíríà rú. Ọlọ́run bá aṣọ gbogbo wa. Ṣé ẹ rí ẹ̀yin ọmọ bàbá Tinubu wọ̀nyí? Ẹ ṣọ́ra yín o, ẹ bí ká mi dáhùn o. Ìṣẹ́jú kan ẹ ti fìtàn lẹ̀, ìṣẹ́jú kan ẹ ti fìtàn lẹ̀. What can fire ti ẹ̀ lámúmọ́ra?
ọ̀rẹ́ mẹ̀kúnnù tí a ti alẹ̀yìn kó fún àtúbà bàbá Arégbé lẹ́ni ọ̀bọ gbogbo ẹranko tó wà nínú ayé pátápátá ẹ burú o ẹ mọ̀yàn bú o nínú gbogbo ẹranko tó wà láyé tó beautiful tó wà pa ẹ wá rí kankan fi bàbá Arégbé wé ọ̀bọ láti bo síbo ìyẹn ọ̀rẹ́ mẹ̀kúnnù tíátíá lẹ́pàtà tó tó yẹn bàbá Arégbé ti dá yín lóhùn ẹ kúkú mọ̀ wípé bí dádì yín godfather grandpa Tinubu dádì Tinubu jàre bí dádì Tinubu ṣe láìkì orin ọ̀tẹ̀ àbó mọ̀ ẹ̀pọ̀ láìkì orin ọ̀tẹ̀ kò sẹ́ni tó láìkì orin ọ̀tẹ̀ tó bàbá Tinubu ńlẹ̀ Yorùbá ọlọ̀tẹ̀ náà ni gbogbo wa fẹ̀kàn tẹ́lẹ̀ kò séyàn kò sọ́mọ Yorùbá tí ò mọ̀tẹ̀ ṣe o àwa kọ̀ọ̀kan rí wípé ọ̀tẹ̀ ò dáa wọ́n máa ń tẹ̀ nǹkan gidi rì ní àyàgò fún ta ló láìkì orin ọ̀tẹ̀ jù tó ti rí inú politics tó play orin ọ̀tẹ̀ jù lẹ́yìn bàbá Tinubu bàbá Arégbé àwọn méjèèjì kọ́sítọ́mà dáadáa ní ẹ̀tì ẹ̀dúró ẹ̀yin méjèèjì ẹ̀wọ́ ẹ̀yin bàbá mi méjèèjì báwo lẹ ṣe tí tírélà wá gbàrin yín tó yẹn ẹ̀yin tẹ́jọ́ ń jó ijó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́jọ́ ń forin ọ̀tẹ̀ tẹ́ fi ń bú wọn pẹ̀lú ijó ọ̀tẹ̀ kí ló wá dé tó wá jẹ́ pé ijó ọ̀tẹ̀ àtòrin ọ̀tẹ̀ tẹ́ fi ń bú àwọn ọ̀tá yín nígbẹ̀yẹn ara yín lẹ wá fi kọjú sí àánú lọ́ntì o and that is to tell you that your best friend today might be your worst enemy tomorrow máa fàyè jálẹ̀ bàbá Arégbé ti dáhùn o wọ́n ti dé èèyàn ọmọ bàbá Tinubu lóhùn ẹ̀rọ ìpẹ́yìn nìkan lẹ́mọ̀rọ̀ ẹ bẹ́kùn àwọn gan ní bùbá ọ̀rẹ́ mẹ̀kúnnù náà pera wọn ẹ jẹ́ asáré débi kí tó fi fídíò hàn yín jàre. Challenge APC with facts not fight Arẹ́gbẹ́ṣọlá caution ADC supporters ẹ ti rí báyìí. Following the formal launch of the African Democratic Congress in Abuja, a former Interior Minister and Interim National Secretary of the party, Rauf Aregbesola, returned to Lagos on Friday with a crucial message for his party's supporters. Aregbesola cautioned ADC members against insulting or attacking supporters of the ruling All Progressive Congress as the newly formed coalition set its sights on unseating the Tinubu administration, under whom he served as a commissioner for works and infrastructure in Lagos State. The former minister thanked supporters who came to receive him at the Lagos airport. He urged them not to fight, attack, or insult anyone, adding that the task before them is immense. Lẹ́tí gbé yẹn bàbá Arégbé ti fohùn lẹ̀ báyìí pé gbogbo ẹ̀yin ADC supporter tó kó kúrò nínú APC lọ sínú ADC o ẹ má bá APC jà ẹ má bú wọn ẹ má kọrin ọ̀tẹ̀ iṣẹ́ tó wà níwájú yín wọ́n ló pọ̀ wọ́n láwọn ò kọrin ọ̀tẹ̀ ẹ kọrin ọ̀tẹ̀ bí bó o Dádì Arégbé lẹ́yìn ẹ kọrin ọ̀tẹ̀ ẹ jà wo fídíò. Alhamdulillah. Àwọn akọ́ Ọlọ́run ni. Èkejì ó dá abẹ́ ṣe wá kí ni wá kẹ́kẹ́ tí wá yọ̀ wọ́n nínú sí o. Wọ́n èyí tó máa dáa jù ní pé ẹ̀yí káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ni kọ́kọ́ jà. Simbo. Kánúmọ̀! Lọ́lọ́! À ń sọ̀ká èèyàn kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ aráàlú ni wá. Ọ̀rẹ́ mẹ̀kúnnù ni wá. Inú wa ò dùn pé à ń jẹ mẹ̀kúnnù. A dẹ̀ rí pé bá a ti lè gba àwọn mẹ̀kúnnù kúrò nínú ìgbà àti ìdààmú kan wà. Ní ká darapọ̀ mú bẹ́tà wà. Ẹ má bú èèyàn kọ́kọ́. Ẹ wà bẹ́ẹ̀ ni wọ́n kó jà. Wọ́n máa sọ̀rọ̀ sí ẹ̀kùn sọ wípé ṣé èní dáadáa náà lọ àbí àná dáadáa ní ìlú. Ṣé oye tó ń rà rẹ̀ sí lánàá àpò rẹ̀ sí tàbí ike rẹ̀ sí kan lánàá náà rà lẹ́yìn. Ṣé ọkọ̀ wọn yóò balẹ̀ lẹ́yìn jùtà náà lónìí? Ṣé ìjẹ́ ìrètí ẹ̀wà tábà ń lọ báyìí pé àwọn ọmọ wa máa bá nǹkan tó dáa ńlẹ̀?
àwọn á dìde yí pé èyí tó dáa ní kí a fún àwọn èèyàn wa ní ìrètí tó pé àti àforíjì tó dáa lọ́jọ́ ọ̀la. Pàtàkì àgbàdá òkúmáwọn tí ọ̀rọ̀ wa jọra láti fún àwọn èèyàn wa ní ìdáǹdè. ò tiẹ̀ wá lè mọ́ báyìí sìn ó ti yanjú bọ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ béèrè lórí question yìí o ṣé nínú fídíò tí bàbá Arẹ́gbẹ́ ti fẹnu ara wọn fúnra wọn ṣàlàyé wọn nítorí àwa mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá náà ṣe lọ join ADC kó tán ṣùgbọ́n ṣé wọ́n máa ń fá orí lẹ́yìn olórí Dàdí Arẹ́gbẹ́ tẹ́ bá wá di wípé àánú àwọn mẹ̀kúnnù all of a sudden kan bẹ̀rẹ̀ sí ní ṣàánú àwọn mẹ̀kúnnù ní wípé èyí tí bàbá Tinubu ń ṣe fún wa yìí ò dáa abiyamọ ọ̀dájú ni bàbá Tinubu ẹ̀yin dẹ̀ love àwa mẹ̀kúnnù ẹ̀rọ lọ́run ara mi dẹ̀ bu máa ṣọ́ bọ̀dádì kí ló dé tán pè yín ní Dàdí Afúsá nígbà tẹ́ jẹ gọ́vnà ní 8 years ní Ọ̀ṣun torí mo ṣe findings débẹ̀ ni o wọ́n ní Afúsá ni yín èmi wá ní àṣé ọmọ wọn jẹ́ Afúsát lẹ́ni yẹn ní dára kí ló ń ṣe half salary náà sọ di Afúsá ìyẹn ni nickname tán ní àwọn ọmọ Ọ̀ṣun fún yín mo kàn ń béèrè ni o wọ́n ní half salary lẹ́sàn bẹ́ẹ̀ ṣe wá dì sí tẹ wá nítorí àwa mẹ̀kúnnù àánú tí wá ń ṣe ẹ̀yin lẹ́yìn ṣe lọ́jọ́ yẹn ADC bọ̀ invite àwa mẹ̀kúnnù kẹ́ tó lọ́jọ́ ẹ̀ fi lọ wá àbí àwa kọ́ lẹ́lẹ́ fẹ́ lọ jà fún ni ṣáà ó yẹ kẹ́ fi tó wa létí bàbá ó tiẹ̀ ti dáa abẹ́ẹ̀rí tán fi tìfọ́n ti lù fi gbé tán lọ fi wẹ́kọ̀mù wọn ní airport ní Lagos State ìyẹn náà dáa after all ẹ lọ sí meeting wọ́n dẹ̀ lọ́ọ̀ṣì ADC political party kò déédé jẹ́ floor member lásán wọ́n tún fi yín ṣe interim secretary ẹgbẹ́ interim secretary wálé ìyẹn náà tó ìlú àti fọ́hùn ó tó nǹkan tó yàn ń jó sí ṣùgbọ́n onímẹ̀kúnnù dẹ̀ yìí ni èmi ò wá understand ẹ jọ ẹ̀yin tí ọ̀rọ̀ yìí yé ẹ wá jẹ́ ká jọ debate ẹ̀ níbi comment section ẹ̀yin tí ẹ bá believe wípé lóòótọ́ àti lódodo ADC ẹgbẹ́ aládàá tí bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá tán lọ́jọ́ yìí nítorí àwa mẹ̀kúnnù ni bó ṣe sọnù fídíò ìjọba mi ṣe síbẹ̀ tó o bá wá mọ̀ wípé Afúsá ni bàbá nígbà táwọn gan wà lẹ́nu ẹ̀ tán mẹ́nu bẹ̀ tán jẹ́ gọ́fúnà tó jẹ́ sí wípé ọdún 7 sálárì náà san ní stéètì wọn tọ́dẹ̀ wá sọ fún ìwọ àtẹ̀mí pẹ̀lú situation tó wà nù Nàìjíríà sí pé torí ti wà àtẹ̀mí mẹ̀kúnnù làwọn ṣe lọ join ADC bá mi kọ́ síbẹ̀ at the same time èmi náà fúnra mi Dàdí Rauf Arẹ́gbẹ́ èmi náà on behalf of gbogbo àwọn ọmọ Yorùbá tó wà labroad àwa náà ń bi yín wípé true ṣé nítorí àwa mẹ̀kúnnù òun lẹ ṣe lọ join ADC kí ló dé tá ẹ fi pè wá ká ẹ fi lọ wá tẹ́lẹ̀ bóyá a máa like or not oníkálùkù yín gbogbo yín eré ara yín lẹ̀ ń sá irọ́ ni gbogbo eléyìí ẹ̀yin political leader ilẹ̀ Yorùbá àsìkò ti tó tá ẹ máa mọ̀ wípé orin ti ń yí padà ìlú ti ń change
ẹ lè máa fúlù wá for the rest of our lives. Kí ló máa ń ṣe ẹ̀yin politician Nàìjíríà náà tẹ́ believe pé ẹ ti rí gbogbo Nàìjíríà masses ẹ ti sí finish wa. Any story tó bá wù yẹn kì í fọpọlọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ ni mò ń sọ lọ́pọlọ o kẹ́ ẹ tó gbé ọ̀rọ̀ jáde wá fún wa ìgbà tó yẹ pé tẹ́ bá ti gbé wa náà tẹ́lẹ̀ àkì í wò á kàn gbé mú. Ṣùgbọ́n nísìnyí á sọ fún yín wípé ìlú ti yí orin ti change àsìkò ìrònú ti dé àpò ìrònú wa tó bódò láti padà rí padà àti gbé wọ̀ ẹ̀yin ọmọ ìran mi ẹjẹ́ agbọ́mọ́ tilẹ̀ àwọn politicians yìí ti ya wèrè mọ́ wa lọ́wọ́ wọ́n kàn ń gbá wa sókè wọ́n gbá wa sísàlẹ̀ wọ́n gbá wa síbí wọ́n gbá wa síbẹ̀ yẹn pẹ̀lú story òfò kò sẹ́nìbọ̀dì wọn látòkè dé sàlẹ̀ from top to bottom tó lọ síbẹ̀ torí tiwa tèmi nà láyé àlàyé ṣé ìwọ náà wẹnu ilẹ̀ kò wẹnu ọkọ sínétọ̀ wo lórí tó débẹ̀ tó lọ represent ẹ̀ mínísítà ọmọ Yorùbá wo lórí tó sọ̀rọ̀ tó wà vocal nínú house gọ́vnà wo lórí tó rí ti ẹ̀rù ṣé ká má ti wá sọ olórí oko bámbá ló mẹ́nu bẹ́ẹ̀ aláṣẹ òde àṣẹ bàbá àlẹ́ lè dọ́lọ́ bàbá Tinubu èwo nínú wọn lórí torí tracy pọ́n láàánú mẹ̀kúnnù nu wọn tí ò ń ṣe àǹfààní ara wọn power àti nǹkan tó máa kó òun ni eré tó ní kálukú sákiri wọn wá bàbá Arẹ́gbẹ́ wá ń tì bọ̀ wá lára ẹ̀yìn lọ́jọ́ yẹn ADC nítorí mẹ̀kúnnù gbogbo yín tó wà nínú ẹgbẹ́ ADC ẹgbẹ́kẹ́gbẹ́ ni yín olè àná olè òní olè ọlọ́bàráwò bá sá ni gbogbo yín kò sí kan tó gbádùn ìwòlùkan ló gbádùn ní gbogbo wọn àti gbogbo ọ̀dà gbogbo yín ẹgbẹ́ àdẹnu ẹ wo ọ̀rọ̀ yìí máa fa kíkí o ẹ̀jẹ̀ máa get ready orúkọ tèmi ò yí padà yíyé dára kó wé kó o lè mí jẹ́ bá mi support brand mi subscribe to my YouTube channel thank you gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi support mo dúpẹ́ lọ́wọ́ yín má gbàgbé láti drop comment ẹ̀ ire o má sì gbàgbé láti bá mi share if possible bá mi share dọ́dọ̀ bàbá Arẹ́gbẹ́.